A kú dédé àsìkò yìí, mo kí wa nílé lóko lẹ́yìn odi. Gbogbo ojú tó ń wò mí, ojú náà ò ní fọ́, etí tó ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé kò ní lù fún gbogbo wa jó o. Ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti subscribe sórí channel mi. Owó tẹ́ fi máa ra data, Ọlọ́run ò ní fi wọ́n yín, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Aviz Abolade. Nǹkan tí mo mú wá fún wa lénìí, òun náà ni oògùn fún ọmọ tí ò sọ̀rọ̀. Ọmọ tó yẹ kí ó sọ̀rọ̀, tó yẹ kó tẹ́wọ́ àkókò tó yẹ kó sọ̀rọ̀, tí ò sọ̀rọ̀. Yálà ọmọ ọdún 2 àbí 3 tó yẹ kó ti máa pe bàbá, màmá, mọ́mì, dádì, tọ́mọ ò sọ̀rọ̀. Tá dẹ̀ lọ yẹ ahọ́n rẹ̀ wò, tá rí pé ahọ́n rẹ̀ kò lẹ̀ mọ́lẹ̀. Ṣó ti yé? Torí ọmọ tí ahọ́n rẹ̀ bá lẹ̀ mọ́lẹ̀ kò ní lè sọ̀rọ̀. Ọmọ tá bá wá yẹ ahọ́n rẹ̀ wò, tá rí pé ahọ́n rẹ̀ ò lẹ̀ mọ́lẹ̀, tó wá kọ̀ tí ò sọ̀rọ̀, kí la lọ wá? Ẹ jẹ́ ká lọ wá àkùkọ adìẹ kan tó ti kọ dáadáa, tó gbó. Ẹ jẹ́ ká pa àkùkọ adìẹ yìí. Ṣó ti yé yín? Ẹ jẹ́ ká pa àkùkọ adìẹ yìí. Tá bá ti wá pa àkùkọ adìẹ yìí, gbogbo ìfun tó wà ní inú àkùkọ yẹn, òun ni kí ẹ jẹ́ kí a kó o. A lè jẹ adìẹ yìí o, kò séèwọ̀ ńbẹ̀. Tí ò bá dẹ̀ wù wá ká jẹ, a lè fi ṣe sàárà fáwọn èèyàn kí wọ́n jẹ ẹ́. Àmọ́ tá a bá jẹ adìẹ yìí, kò sí aburú ńbẹ̀. Nǹkan tá a fẹ́ lò nínú ẹ̀ náà ni ìfun adìẹ yìí. Gbogbo ohun tó wà nínú adìẹ yìí pátápátá, òun ni à á kó. Tá bá ti wá kó o, à á kó sínú abọ́ tó nídèérí, abọ́ tó fẹ̀, bí ike tó bá fẹ̀. Ṣó ti yé yín? Ike tó fẹ̀ tá lè máa dé, tó ní ìdérí, òun là á kó ìfun adìẹ yìí sí. Ẹ jẹ́ ká wá àdí ẹ̀yàn ká dà á lé lórí, kí àdí yẹn kó mu ìfun adìẹ yìí, gbogbo tá a rí nínú adìẹ yìí kó mú. Tá bá ti wá mú, tó ti mú, tó bá di ọjọ́ 3, ọmọ tí ò sọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ ká fún ní síbí kan mu lójoojúmọ́ láàárọ̀ kùtùkùtù. Kọ́mọ yẹn tó fọ eyín, ká tó fọ eyín fún ọmọ yẹn, ẹ jẹ́ ká máa fún ní àgbo yìí mu ní ojoojúmọ́ títí tí àgbo yìí ó fi tán. Ó dájú o, ó dájú o. Oògùn tó confirm ni, ìyẹn fún ọmọ tí kò sọ̀rọ̀ rárá. Ọmọ tí kò sọ̀rọ̀ rárá, ìyẹn ló ṣiṣẹ́ fún. Ṣé ẹ mọ̀ pé tọ́mọ ò bá sọ̀rọ̀, nǹkan tó burúkú jáì ni. Ni kí a bímọ, kí ọmọ má sọ̀rọ̀, kò dára rárá. Ọlọ́run ò ní ṣe ọmọ wa ní odi. Ọlọ́run ò ní ṣe ọmọ wa ní ayaya. Ṣó ti yé yín? Bó ṣe jẹ́ nìyẹn. Àgbo fún ọmọ tí kò sọ̀rọ̀, tó yẹ kó sọ̀rọ̀ tí kò lè sọ̀rọ̀. Ó ṣiṣẹ́ dáadáa, ó ṣiṣẹ́ gan-an. Orúkọ ọmọ yín tí mò ń sọ̀rọ̀ ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi náà, etí náà ò ní di. Owó tẹ́ fi máa subscribe sórí channel mi, Ọlọ́run ò ní fi wọ́n yín, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ire o.